ẹyọ afẹ́fẹ́lẹ́lẹ́ ló ń fẹ́ tí ń ṣe gé oko lálolálo ẹ̀fúùfùlẹ̀ rẹ̀ náà ní fẹ́ títí gbó ti jò tó mí títí ìkànnì Àrólé bàbá 1010 TV ló balẹ̀ gbà sórí ìkànnì YouTube níbi tí tẹrú tọmọ ara ojúlùmọ̀ tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti ń pé bò bí ìgbà tẹ́ra bá bo ṣúgà mímọ̀ ṣe tàwa náà kọ́ lórí ìkànnì Àrólé tá a wà yìí Elédùmarè òun náà ló ní kó máa ṣe bẹ́ẹ̀ kó máa jùṣe kó sì máa júbà fún wa òun ló ṣe bẹ́ẹ̀ tó dírí ẹwà fọ́kùkọ Elédùmarè àfọpẹ́ àfihàn fún ẹ bá a ṣe ń fọpẹ́ fún Elédùmarè ẹ jẹ́ kí n máa tún dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ẹni bí ẹni yàn pínyàn ẹ̀yin náà lásọ tí kò jẹ́ kí ẹ̀yin lè jìká tí kò jẹ́ kí aṣọ ṣe bẹ́ẹ̀ kó yẹ̀bọ́ lọ́rùn wa lórí ìkànnì yìí torí bàbá ń ṣe tẹ̀ bá gbà lọ́wọ́ wa kí la fẹ́ dánwò lára wọ́n fẹ́ lè kí wa wípé a kú dédé àsìkò yìí níbi yòówù kẹtì láǹfààní láti máa darapọ̀ mọ́ mi ó kọ́ mi òyípadà o àyànfẹ́ Elédùmarè òun náà lèmi jẹ́ ẹ̀yọ ìròyìn fún ti àsìkò yìí náà látúnṣe bẹ́ẹ̀ tá a mú wa tuntun mọ́ máwòrán àti tìgbọ̀ ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ mi ẹ já mọ́ wo kókó tí ń bẹ nínú ìròyìn ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu yóò ṣe ìpàdé pẹ̀lú àwọn tọ́rọ̀ kàn lágbọn ètò ààbò ilẹ̀ yìí látàrí ìpànìyàn tó ń wáyé ní ìpínlẹ̀ Plateau àti Benue àti Enugu tó fi mọ́ ìpínlẹ̀ Borno lórílẹ̀‐èdè Nàìjíríà lẹ́yìn ìrìn àjò tààrẹ ti ṣe bẹ́ẹ̀ tó ti darí dé báyìí. Inú mi kì í dùn bí mo bá ṣe bẹ́ẹ̀ rí àwọn ènìyàn tí ìyà ń jẹ ní ìtòsí mi àbí lákàtà mi ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà Goodluck Jonathan ló sọ èyí di mímọ̀. Iná ńlá ṣẹ́yọ ní IDP camp ní ìpínlẹ̀ Borno ó bà ọ̀pọ̀lọpọ̀ dúkìá olówó iyebíye ó ti bàjẹ́ tọ́pọ̀ sì ti di aláìnílé lórí mọ́. Ọ̀rọ̀ dariwo ní ìpínlẹ̀ Ondo pẹ̀lú bí aṣáárin tá a mọ̀ sí Aṣàbólà kan bó ṣe ṣe bẹ́ẹ̀ ṣekú pa ọmọ olórin tó gbajúmọ̀ ní ìpínlẹ̀ Ondo náà. Irú ìròyìn bẹ́ẹ̀ ni ti awakọ̀ ilé ìfowópamọ́ GT Bank èyí tí wọ́n ṣe bẹ́ẹ̀ gún lọ́bẹ lásìkò tó ń ran ikọ̀ fìjìláńtẹ́ lọ́wọ́ láti mú àwọn ọ̀daràn ní ìpínlẹ̀ Niger. Ọwọ́jà ikọ̀ àwọn agbésùmọ̀mí tuntun ti ń kálẹ̀ káàkiri ìpínlẹ̀ Kwara báyìí o pẹ̀lú bí wọ́n ṣe ṣekú pa ènìyàn 6 ní fanáfanṣu nípakúpa ní ìpínlẹ̀ ọ̀hún. Ẹ lọ rèé wá mílíọ̀nù lọ́nà 60 náírà wá 60 million naira fún wa o tàbí ká pa yín nípakúpa àwọn agbésùmọ̀mí náà mọ̀ ṣe kìlọ̀ fáwọn olùgbé agbègbè kọ̀ọ̀kan ní ìpínlẹ̀ Zamfara. Ìròyìn náà rèé ní ẹ̀kúnrẹ́rẹ́. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu yóò ṣe ìpàdé pẹ̀lú àwọn tọ́rọ̀ kàn lágbọn ètò ààbò ilẹ̀ yìí látàrí ìpànìyàn tó ń fi gbogbo ojúmọ́ ti fi wáyé ní ìpínlẹ̀ Plateau ìpínlẹ̀ Benue ìpínlẹ̀ Enugu àti ìpínlẹ̀ Borno. Lánàá òde yìí tí ń ṣe ọjọ́ 21 inú oṣù kẹrin ọdún tá a wà yìí ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ń ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà dáríde láti ìrìn àjò ọlọ́sẹ̀ méjì tó ṣe lọ sí orílẹ̀-èdè Faransé níbi tó gbabẹ̀ dé orílẹ̀-èdè UK níbi tó ti lọ ṣe ìpàdé ọ̀hún lórí bí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà yóò ṣe tún bẹ́ẹ̀ máa gbópọn sí i lẹ́yìn ìrìn àjò náà tààrẹ dáríde lálẹ́ àná òde yìí ní nǹkan bí dédé aago 10 ó kù ìṣẹ́jú 5 alẹ́ àná ó ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló balẹ̀ bàgẹ́ sí pápákọ̀ òfurufú Nnamdi Azikiwe níbi táwọn èèyàn jankan-jankan tí wọ́n jẹ́ òṣìṣẹ́ pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà ti kí káàbọ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà láti ọjọ́ kejì inú oṣù kẹrin táàrẹ Bọ́lá Ahmed Tinubu tó ti ṣe ìrìn àjò náà ó ní eku ti ké bí eku tẹ́yẹ ò sì ké bí ẹyẹ láwọn apá ibìkan lórílẹ̀‐èdè Nàìjíríà níbi tá a ti rí ìpínlẹ̀ Plateau ìpínlẹ̀ Benue ìpínlẹ̀ Enugu àti Borno àtàwọn ìpínlẹ̀ bíi Zamfara tí ìpànìyàn tó ti lé kókókó ní àwọn ìpínlẹ̀ ọ̀hún láàrin ọ̀sẹ̀ méjì táàrẹ Bọ́lá Ahmed Tinubu kò fi sí nílé àwọn ènìyàn tí òǹkà wọn jẹ́ 120 ọgọ́fà ènìyàn ó ní àwọn agbésùmọ̀mí náà pa ní ìpakúpa nígbà tí òǹkà ènìyàn tí kò dé ní 3,000 tí wọ́n ti di aláìnílé lórí mọ́ látàrí ìkọlù àwọn oníṣẹ́ láabi agbésùmọ̀mí ní gbogbo kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ kọ̀ọ̀kan tá a ti mẹ́nubà yìí bẹ́ẹ̀ ni ti ìpínlẹ̀ Benue ní ètò ẹ̀sẹ̀ ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí níbi tí wọ́n ti ṣe ní àlàyé pé àkọsílẹ̀ àwọn ènìyàn tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ jáde láyé nínú ìkọlù tuntun tí ikọ̀ àwọn oníṣẹ́ láabi agbésùmọ̀mí náà èyí tí wọ́n ṣe lóǹkà wọn ti jẹ́ 54 báyìí 74 nínú àkọsílẹ̀ náà
báyìí ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà ṣe wá ṣe náà láì pé yóò máa ṣe ìpàdé pẹ̀lú àwọn ènìyàn jàǹkàn tọ́rọ̀ kàn lágbọn ètò ààbò ní orílẹ̀-èdè Nàìjíríà, níbi tí a ti rí olùdámọ̀ràn pàtàkì fún ìjọba àpapọ̀ lórí ètò ààbò ilẹ̀ yìí Nuhu Ribadu àtàwọn míì tí wọ́n wà lágbọn ètò ààbò ilẹ̀ yìí ṣáájú ní iléeṣẹ́ ààrẹ látẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ètò ìròyìn àti ìlànà àátẹ̀lé Daniel Bwala ló ti ṣe bẹ́ẹ̀ dá ibi ìpànìyàn ọ̀hún láwọn gómìnà ní ìpínlẹ̀ tí ìṣẹ̀lẹ̀ náà tó ti wáyé tó ti dálé wọn lórí wípé ebi wọn ń gbowó tabua lọ́dọ̀ ìjọba àpapọ̀ láti lò sí agbọn ètò ààbò. Ó ní àwọn míì gba 1 billion 2 billion 3 billion. Ó ní gbogbo owó yìí ó yẹ kí wọ́n lò ó bó ṣe tọ́ àti bó ṣe yẹ láti lè jẹ́ kí ètò ààbò tó péye kó wà ní orí ẹ̀mí àti dúkìá wọn ènìyàn ìpínlẹ̀ wọn ni. Ó ní báàrẹ̀ bẹ́ńlé báàrẹ̀ kò sí lé ọ̀rọ̀ náà kò kan ààrẹ torí pé ó ń ṣe tó tọ́ fáwọn gómìnà kọ̀ọ̀kan ní ìpínlẹ̀ wọn, àwọn ló sì yẹ kí wọ́n mọ ọ̀nà àgbà láti lè jẹ́ kí ètò ààbò náà kó péye sí i. Ó ní ṣùgbọ́n sa ààrẹ ò tó fi léṣe ó ti ń gbé ìgbésẹ̀ lórí bí ó ṣe ṣe ìpàdé pẹ̀lú àwọn ènìyàn náà tálàáfíà tó péye yóò fi máa jọba. A ṣe àfihàn fídíò Daniel Bwala níbi tó ti ṣe ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ọ̀hún. Because of our time, let us talk about insecurity, because while Mr. President was abroad, we saw issues in Plateau, in Benue and Enugu, horrific attacks, no doubt. Does this security lapse in the country, this lapse in our security architecture, send a strong message, especially happening at the time when the Commander-in-Chief was away? No, it has nothing to do with the president's presence or absence, because even if the president were to be present in Nigeria, the president will not go to the bush with gun in his hands. What will make for the dealing with insecurity is the commander-in-chief taking charge of affairs of government, which he has been doing, communicating with security chiefs, communicating with critical stakeholders in this fight against insecurity. Not just the security chief, local chiefs, local government, governors, like what he told the governor of Plateau State recently. He said, I have told you before now, and I make suggestion on how you can go to the root cause of this problem and then deal with that situation. This is a conversation he had with the governor long before now. But people don't know that the president has been engaging with governors, whether in the area of economy or whether in the area of security. Now, insecurity is a crime. You know, crisis economy has now become an economy in the world. In those days, people commit crime because of the tendency to commit crime. Now people commit crime because they feel they can make money by committing crime. So they create a problem to be paid. They create a problem to increase the problem. And they create the problem to be paid so they can stop the problem. It has become a crisis economy. It has nothing to do with ethnicity, religion, or tribe. And that's the way government is looking at it. That crime is a crime and we have to come together. But the factors that will help in dealing with insecurity is a government issue, because it says the security of life and the welfare of the people is the responsibility of government. Government consists of federal, state, and local government. It is engagement. The president worked towards the achievement of local government autonomy so that resources can be at the local government level to deal with the root cause of insecurity at the local government by ensuring that people have local vigilantes, by ensuring that people have economic activities there, so they don't have to be tempted to be involved in the crisis economy. At the state level, we have seen the increased revenue. It's a one way of fighting both economy and fighting insecurity. And aside from that, every time the governors call upon the president for one need or the other, the president has never hesitated in releasing funds to assist the state governors in dealing with that. But you will create a better time when we'll talk in extensio what it means for us to fight insecurity. All right. Because when you look at security votes that go to governors, and you look at the lack or supply or the lack thereof or equipment in the state to deal with insecurity by providing surveillance gadgets, by providing vehicles, by even mobilizing the federal agents in their states, then you will be able to comprehensively deal with insecurity. But I can tell you for sure that government is on its toe. Every person in government is working day and night to ensure that our people feel safe, secure, and go about their normal business. Ẹ káàbọ̀ padà. Inú mi kì í dùn bí mo bá rí àwọn ènìyàn tí ìyà ń jẹ lákàtà mi àbí ní ẹ̀gbẹ́ mi o. Ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà Goodluck Jonathan ló sọ èyí di mímọ̀.
ẹni tó ti fi ìgbà kan jẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ rí Goodluck Jonathan ni ó máa ṣe àlàyé ọ̀rọ̀ lásìkò àwẹ̀jẹwẹ̀mu táwọn olólùfẹ́ rẹ̀ ń gbé kalẹ̀ láti ṣe àyẹ́sí àmì ẹ̀yẹ ti ọdún 2025 èyí tí àjọ Swank Global Peace Prize tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n fún Goodluck Jonathan èyí tó wáyé ní Àbújá lánàá òde yìí. Ibẹ̀ ni ààrẹ tẹ́lẹ̀ ọ̀hún Goodluck Jonathan ló ti ṣe àlàyé wípé òun pinnu wọ́n sì ti ṣe ìlérí wípé òun yóò jẹ́ èèyàn kan tí yóò máa gba àlàáfíà láàyè káàkiri títí ayérayé òun ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ìgbà àlàáfíà láàyè, ìfọkànsìn àti ìnítara pẹ̀lú ọmọnìyàn ó ní ọ̀nà tó wò láti fi lè máa sin Ọlọ́run tí òun yàn láàyò láti máa jọ́sìn fún títí di ọjọ́ tí òun yóò lò ní òkè pẹ̀. Nígbà tí Goodluck Jonathan tí ó máa ṣe àlàyé ó ní bí òun bá ti rí àwọn ènìyàn tí ìyà ń jẹ àbí tí wọn ò sí nínú ìgbáyégbádùn tó péye fún wọn, ó ní níṣe ní mọ́ kó ìnira bó òun torí pọ̀ dáhùn rántí bí òun ṣe ń bá bọ̀ látẹ̀yìnwá pẹ̀lú bó náà sì jẹ́ ọmọ àtàpátá dìde tí kò sí nǹkan kan láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé òun tó ń sì mọ́ rántí àwọn ìyà èyí tó náà jẹ èyí tó wọ́n jẹ́ kó ń káàánú àwọn ènìyàn tí wọ́n bá ń ṣe bẹ́ẹ̀ bá ìlàhílò tá bá yí ní orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní bẹ́ẹ̀ ni ó ṣe rí pẹ̀lú bí ó ṣe ṣe lálẹ́ ìpín nígbà tó ń sì wà ní gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Bayelsa. Ó ní òun gbìyànjú láti lè jẹ́ kí ìgbáyégbádùn àwọn ènìyàn ìpínlẹ̀ ọ̀hún kó ṣe bẹ́ẹ̀ kó gbé pẹ́ẹ́lí sí i. Ó ní ó jẹ́ ìyàlẹ́nu fún òun nígbà tí wọ́n pe òun lọ sí òkè tó ga jù láti di igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní níṣe ni wọ́n ti ń sọ fún wọn tẹ́lẹ̀ pé orílẹ̀-èdè Nàìjíríà mọ̀ tóbi, ẹ jẹ́ dúró sí ìpínlẹ̀ Bayelsa mi níbi tí agbára mi àti ojú mi tí ó ti káwọn ènìyàn tí ìyà ń jẹ tí sì lè ṣe tó tọ́ àti èyí tí ó yẹ fún wa. Ó nínú òun kì í dùn bó bá rí àwọn ènìyàn tí ìyà ń jẹ àbí tí òṣì bá fínra. Fún ìdí èyí ìdí pàtàkì rèé o tó ń sì fi ṣe ìpinnu wípé òun yóò máa gba àlàáfíà láàyè, òun yóò sì máa jẹ́ kí ìgbáyégbádùn àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àtàwọn ènìyàn lápapọ̀ kó wà lóòkan àyè òun títí di ọjọ́ tóun yóò lò lókè pẹ̀. Iná ńlá kan ló sọ ní IDP camp ní ìpínlẹ̀ Borno. Ó bà ọ̀pọ̀lọpọ̀ dúkìá ènìyàn ó sì ti di aláìnílé lórí mọ́ báyìí. Internally displaced person IDP camp tó bẹ ní Damasak ní ìpínlẹ̀ Borno ó ní iná kan ló ṣe bẹ́ẹ̀ tó ṣẹ́yọ èyí tí ó lágbára gidigidi tó sì ti bà ọ̀pọ̀lọpọ̀ ibùgbé àwọn ènìyàn jẹ́ àti dúkìá wọn tọ́pọ̀ wọn sì ti di aláìnílé lórí mọ́ báyìí gẹ́gẹ́ bí fídíò tá a máa ṣe àfihàn rẹ̀ èyí tí Zagazola Makama tó gbé jáde sójú òpó ayélujára X rẹ̀. Ibẹ̀ ló ti ṣe ní àlàyé pé nítorí ṣokùnfà iná ọ̀hún ó ní kò tí ì sẹ́ni tí ó mọ̀ náà lásìkò tí a fi ń kó ìròyìn yìí jọ. Bẹ́ẹ̀ ló ní àwọn tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì àti àjọ panápaná wọn ti dé síbi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ láti pinwọ́ iná náà tó ń jó fẹlifẹli ní ìpínlẹ̀ Borno. Ẹ káàbọ̀ padà. Ọ̀rọ̀ dariwo ní ìpínlẹ̀ Ondo pẹ̀lú bí asani kan tá a mọ̀ sí Asabola bó ṣe ṣe bẹ́ẹ̀ ṣekú pa ọmọ olórin tó gbajúmọ̀ kan ní ìpínlẹ̀ Ondo náà. Ọmọ olórin tó gbajúmọ̀ tá a mọ̀ sí Comfort Omoge ọmọ rẹ̀ tí orúkọ tiẹ̀ ń jẹ́ Ogo Omoge ó ní ó ṣe bẹ́ẹ̀ ní àwọn oníṣẹ́ ní asarin kan tá a mọ̀ sí Asalu ló ṣe bẹ́ẹ̀ ṣekú pa ní Òkìtìpupa tó jẹ́ headquarter ìjọba ìbílẹ̀ Òkìtìpupa ní ìpínlẹ̀ Ondo gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé láti ọ̀dọ̀ àwọn tí ọ̀rọ̀ náà tó ṣojú wọn. Wọ́n sọ dúnmọ̀ wípé asarin kan èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Machido Abubakar ó ní ó ṣe bẹ́ẹ̀ ní èdè àìyedè pẹ̀lú ọmọ Comfort Omoge ọ̀hún Ogo Omoge tí èdè àìyedè náà tó sì di tí ó fa ọ̀bẹ yọ èyí tí wọ́n ní ó ṣe bẹ́ẹ̀ du ọmọ ọdẹkùn ó ṣe bẹ́ẹ̀ du arákùnrin náà ó du lọ́rùn títí tí ẹ̀mí sì fi bọ́ ní ara rẹ̀ lẹ́yìn tó ṣe ìwà tó wu ìwà burúkú ìtàn ó pa kìtìmọ́lẹ̀ tó bẹ́ ẹsẹ̀ rẹ̀ sọ̀rọ̀ tó sì júbà ìhòòrò ìṣe ni àwọn ọ̀dọ́ ìlú náà tí wọ́n lérí báyìí pé àwọn yóò gbẹ̀san padà lọ́dọ̀ àwọn
Haúsá èyíkéyìí táwọn bá rí ní ìpínlẹ̀ Ondo àbí Fúlàní táwọn bá pàdé ní ìpínlẹ̀ Ondo lórí ìṣekúpa ènìyàn ọmọ Comfort Ọmọgẹ̀nà. Ṣùgbọ́n ẹni tó jẹ́ alága ní ìjọba ìbílẹ̀ Òkìtìpupa Andrew Ogunsakin ó ti ṣe ìpàdé pẹ̀lú olórí àwọn Haúsá àti àwọn Fúlàní láti lè jẹ́ kí àlàáfíà kó jọba ní kọ̀rọ̀kọ́ndù agbègbè náà ní pàtàkì jùlọ ìlú tí wọ́n pè ní Òkìtìpupa yìí ní ìjọba ìbílẹ̀ Òkìtìpupa ní ìpínlẹ̀ Ondo. Ṣùgbọ́n àwọn ọ̀dọ́ náà wọ́n lérí lẹ́ka wípé túláàsì ni àwọn yóò gbẹ̀san lórí ènìyàn tí wọ́n ṣekú pa àfi tá bá ṣe bẹ́ẹ̀ mú arákùnrin tó wu ìwà náà jáde ètò pé orúkọ rẹ̀ ní Machido Abubakar tí wọ́n sì fi ìyà jẹ lábẹ́ òfin bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Irú ìròyìn bẹ́ẹ̀ ni ti awakọ̀ ilé ìfowópamọ́ GT Bank tí wọ́n gún lọ́bẹ lásìkò tó ran ikọ̀ fìjìláńtẹ́ lọ́wọ́ láti mú ọ̀daràn kan ní ìpínlẹ̀ Niger. Agbègbè tọ́pẹ̀ ní Fadípé ní Minna àti Ṣolúlu ìpínlẹ̀ Niger ní ìṣẹ̀lẹ̀ òní ó ti wáyé pẹ̀lú bá ṣe ṣe ikú pa arákùnrin tó pe orúkọ rẹ̀ ní Muhammadu Amore tó jẹ́ awakọ̀ nílé ìfowópamọ́ GTB èyí tó sì tún jẹ́ olùgbé agbègbè tí a pè ní Fadípé yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé láti ẹni tó jẹ́ alukoro níléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Niger Wàsíù Abíọ́dún ó ní 20 oṣù tá ń lò lọ́wọ́ yìí ní nǹkan bí dédé aago 11 alẹ́ ó kù ìṣẹ́jú 15 kólù ó ní àwọn gba ìpè láti iléeṣẹ́ àwọn wípé àwọn oníṣẹ́ láabi tí wọ́n jẹ́ ọmọ àta òun àtọmọ gànfẹ́ ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ wé igbó ńlá ní agbègbè náà tí wọ́n sì domi àlàáfíà àdúgbò náà tí wọ́n dá láàmú etí ikọ̀ fìjìláńtẹ́ tí wọ́n ní àwọn fẹ́ lọ ṣe bẹ́ẹ̀ fẹ́ pápẹ́ òfin mú wọn ṣáájú kí àwọn ọlọ́pàá ní wọn tó débẹ̀ arákùnrin tó jẹ́ olóògbé yìí awakọ̀ fún ilé ìfowópamọ́ GTB òun náà darapọ̀ mọ́ ikọ̀ fìjìláńtẹ́ ọ̀hún láti ràn wọ́n lọ́wọ́ lórí bó ṣe fi pápẹ́ òfin gbé àwọn ọmọ gànfẹ́ tó ń domi àlàáfíà agbègbè náà rú ẹni tí ìyàlẹ́nu wọn ló ṣe ní ìkan lára àwọn ọmọ gànfẹ́ ọ̀hún Nura Buhari ló ṣe bẹ́ẹ̀ gùn ní sísọ́ọ̀sì èyí tí wọ́n fi ń gé igbó àti oríṣiríṣi oògùn olóró míì èyí tí wọ́n ń lò ní agbègbè ọ̀hún níṣẹ́ ló gún ní ọrùn ní ìgúnkùgún tó sì gbìyànjú láti gbé lọ sí ilé ìwòsàn ṣùgbọ́n nígbà tí wọ́n fi dé ilé ìwòsàn níṣẹ́ ni dókítà ti kéde rẹ̀ ní ẹni tó ti ṣe bẹ́ẹ̀ filẹ̀ ayé sílẹ̀ tó ti dágbére fún ayé. Wàyí o alukoro tẹ̀síwájú wípé ọwọ́ ti bá ọ̀kan lára àwọn oníṣẹ́ láabi ọmọ gànfẹ́ ọ̀hún ìtàn porúkọ tẹ̀ ní Abdullahi Rabiu tó sì ti ràn wọ́n lọ́wọ́ lórí ọ̀nà tí wọ́n gbà láti fi páńpẹ́ òfin gbé ẹni tí ó wu ìwà náà àtàwọn tó kù tí wọ́n jẹ́ ọmọ gànfẹ́ tó ń domi àlàáfíà agbègbè náà tó ń dàrú. Ọwọ́ já àwọn ikọ̀ agbésùmọ̀mí tuntun tí ń kálẹ̀ ní ìpínlẹ̀ Kwara o wọ́n ti ṣe ikú pa ènìyàn 6 ní ìpakúpa ní ìpínlẹ̀ ọ̀hún lánàá òde yìí ti ṣe ọjọ́ 21 inú oṣù kẹrin ní Iléṣà Bàrùbá ìjọba ìbílẹ̀ Barutin ní ìpínlẹ̀ Kwara ó ní ìṣẹ̀lẹ̀ ó ní ó ti wáyé pẹ̀lú bá ṣe ṣe ní àlàyé pé ikọ̀ agbésùmọ̀mí tuntun nẹ́nẹ́ èyí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kóra wọn jọ tí wọ́n pè ní Mamuda ó ní wọ́n tún ṣe ìkọlù míì sí àwọn ènìyàn ní ìjọba ìbílẹ̀ Barutin yìí ní ìpínlẹ̀ Kwara nínú àlàyé tí ẹni tí orí kó yọ nínú ìjàmbá ọ̀hún Umaru Faruku ètò ṣe fáwọn oníròyìn ó sọ dímọ̀ wípé níṣe ni àwọn oníṣẹ́ láabi náà ni wọ́n wa ọ̀kadà wọlé ní bíbà tí wọ́n sì wọ aṣọ ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí tá a mọ̀ sí sójà ó ní àwọn tí ẹ̀kọ́ kọ́rọ̀ wípé àwọn ọmọ ogun ilẹ̀ yìí ó ní wọ́n wọlé láti wá máa dáàbò bo àwọn ó ní kò pẹ́ kó jìnnà tí wọ́n dé sí agbègbè tí àwọn ènìyàn wà tó ní kúlùkù tí ń bá iṣẹ́ rẹ̀ lọ báyìí náà ṣe síná ìbọn bolẹ̀ tí wọ́n sì ṣekú pa ènìyàn 6 àwọn tó kù wọ́n sàsálà fún ẹ̀mí wọn ẹni orí yọ ó dilé ó ní wọ́n fi ọ̀rọ̀ náà ṣe ẹni tí ó sì tún jẹ́ ẹni tó sì tún jẹ́ adarí ní ìjọba ẹni tó sì tún jẹ́ adarí inú ìlú Iléṣà Bàrùbá ọ̀hún Túràkì Iléṣà Bàrùbá òun náà fi ìdí ìròyìn náà ó fi múlẹ̀ nílẹ̀ tó ní ó máa jẹ́ nǹkan tó bà àwọn lẹ́rù tó sì bà àwọn lọ́kàn jẹ́ pẹ̀lú bí ìpínlẹ̀ Kwara ní àríwá ìpínlẹ̀ ọ̀hún bí ó ṣe di tí kò sí ìfàyàbalẹ̀ mọ́ báyìí táwọn olùgbé agbègbè bẹ̀ tí wọ́n sì ti ń sàsálà fún ẹ̀mí wọn látàrí ìkọlù gbogbogbà èyí tí ó ti ń di lemọ́lemọ́ pẹ̀lú ikọ̀ àwọn Mamuda èyí tí wọ́n yẹ̀ sì ṣe ìdásílẹ̀ àwọn oníṣẹ́ láabi náà wàyí ò níṣe ni àwọn ènìyàn ni wọ́n ti ń palẹ̀ ẹrù wọn mọ́ báyìí ní ìpínlẹ̀ náà tó ń kúlùkù sì ti ń bá ẹsẹ̀ rẹ̀ sọ̀rọ̀ lọ sí òkè lọ́hùn tó ń fò òkè lọ rajà láti wá ètò ààbò tó péye fún ẹ̀mí àti dúkìá wọn fídíò bí wọ́n ṣe ń palẹ̀ ẹrù wọn mọ́ á ṣe àfihàn rẹ̀ fún wa báyìí.
Papa kilo wakati bego no bwana. Na bata kidogo. Bata kidogo ili waro bao ni umani na na. Kakak akan buat dalam dong. Ngai. Ini apa ini yang boleh dukani? Boleh sih. Tekaya kumbukura mama akaronjindi bambe bakura mama bakana mukaronjindi ya iwawa minime ba chikando du mama bakura mama kabe fovuno ka zama wa dibu ka tonkorobo dibu ka tonkorobo Juma ana debe. Ẹ tún káàbọ̀ ẹ lọ wá mílíọ̀nù lọ́nà ọgọ́ta náírà wá 60 million naira tàbí ká pa yín ní ìpakúpa. Àwọn agbésùmọ̀mí ń ṣe ìkìlọ̀ fáwọn olùgbé agbègbè kọ̀ọ̀kan ní ìpínlẹ̀ Zamfara. Àwọn agbésùmọ̀mí tí wọ́n ti sọra wọn di jẹ̀jẹ̀ ní gbogbo kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ Zamfara òní wọ́n mà tó ti gbé ìgbésẹ̀ akọ̀ míì báyìí o pẹ̀lú wọn ti ṣe bẹ́ẹ̀ sọdúnmọ̀ wípé káwọn agbègbè kọ̀ọ̀kan ní ìpínlẹ̀ Zamfara náà kan lọ rèé tọ́jú mílíọ̀nù lọ́nà ọgọ́ta náírà 60 million naira ọ̀dàkọ̀ àwọn agbègbè tí a máa dárúkọ wọn báyìí ètò àtìrí Koloma Dan Anyi Zagado fúnra rẹ̀ Dan Godabe Zaburu Tunga Makini Bubaka Yalwa Bahawada kódà Maya àti Kabusu ni bí àwọn agbègbè tá a dárúkọ yìí tá bá kọ̀ tí wọn ò lọ rè tọ́jú mílíọ̀nù lọ́nà ọgọ́ta náírà èyí tí àwọn béèrè fún yìí níṣe ni àwọn yóò bẹ̀rẹ̀ sí ní ṣe ìkọlù sí wọn tí wọ́n sì máa pa wọ́n ní ìpakúpa. Bakathin ẹni tí ó ń rí sí ìwà ìgbésùmọ̀mí àti ìwà ìpànlẹ̀ ní ilẹ̀ àríwá ló fi sójú òpó ayélujára rẹ̀ lásìkò tá a sì fi ń kó ìròyìn jọ àìtí rí nǹkan kan gbọ́ láti ọ̀dọ̀ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Zamfara lórí lẹ́tà ìta gbangba táwọn ikọ̀ agbésùmọ̀mí náà kan kọ sáwọn olùgbé ìpínlẹ̀ Zamfara lórí owó tí wọ́n ní kán lọ rè tọ́jú gẹ́gẹ́ bí owó orí wọ́n fẹ́ gbà lọ́wọ́ àwọn olùgbé agbègbè náà. Inú kó pọ̀ ṣókí ọ̀nà ni ọbẹ̀ oge màdẹ́màdẹ́ fìlẹ̀ ní kọjá ìpínkejì ìròyìn ní kojú báyìí lọ fún ti àsìkò yìí mo kí gbogbo ẹ̀yin tẹ́ wà pẹ̀lú alátàtò náà wípé ẹ kú ìfojúlóúnjẹ Elédùmarè kò ní jẹ́ ká burú kankan kó má nà ọ̀dọ̀ wa bí tí ń wù kó máa ní gbogbo kọ̀ọ̀kan orílẹ̀-èdè Nàìjíríà èmi ní màá wá àyànfẹ́ ẹ̀yin náà ní sì máa bá láṣẹ lọ́wọ́ Elédùmarè ó dàbọ̀ fún ti àsìkò yìí.